ọ̀rọ̀ mọ̀ ti di gòbe. Kí ló di gòbe? Èmi ò kì í sex project o. Bẹ́ẹ̀ lèmi ò mórin kọ. Abdulateef Tojubole. Iná ni orúkọ tèmi. Arákùnrin kan èyí tó rọ́pò àwọn olórin lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ó ti ní àwọn làwọn mọ̀ ṣe jàwó oníkọ́mẹ́dì lọ o. Èmi ò ní sọ sí. Ìpàdé di lórí pápá kẹ́ tó mọ ẹni tó mọ̀ ṣe jùlọ. Ẹ wò ó. Ẹja lọ báyìí. Ire báyìí lójú owó rí ire ní kojú wa ọmọ rí. Àwa fáwọdà wa gbé wọn lọ́mọ àwa náà sùn ọba sí ọlọ́fi kọ̀mẹ́dì àwé musician ṣá yóò pọ̀ oríṣi láti kọ script àbí kó di pé àwa art kó di pé yín laugh yóò kè é gùdù náà màá ń bọ̀bọ̀ ìjẹ lónìí. Let's go. Sori kane kaka mini méjì kọrin kó dẹ́ta. Mọ́mọ́ yín olórin ṣoge yìí ó láwàdáwà. Kálùlù kápẹ́dé kábọ̀nù káfẹ́dé wédé kátókátó lọ pé lámbà wà. Ilé agodo sọmi dolúbàdàn torí Bódìjà. Ọ̀dẹ̀ wo ẹni ìwé tá a bá ti ń ṣeré ìwọ gan máa fẹ́ yín yó. Ó mọ ní our life saver, our time saver, depression saver, suicide saver. Ṣé ògbó kan tó ń pè wá ní kí ló ń ṣe wọ̀wọ́ Yínká ìwà tó tẹ́ǹsì? Ó fi kọ̀mẹ́dì àwé musician olódo. Mo máa wọn tá a jẹ bẹ̀rẹ̀ tán fi wálẹ̀ dá láwàdà. Mísíkì báyìí ni ọtẹ gbogbo wa máa dọ́là. Instagram kún fún kọ́mẹ́dì àwàdà garawa. Wọ́n ta tókíní yóò déjì wọ́n di lágbájá. Àwa láwàdà rí kẹ́ríkẹ́rí àwa pòròrò. Àgbàgbòrò sanwó ọlọ́kọ̀ rí di bàtà bòròrò. Ọ̀tọ̀ túnú náà fi ń gbéra àwa rí akórodò. Abálájọ tẹ̀rẹ̀ endorsement ẹ ti di lóṣù. Wọ́n ti lá gbogbo díndọ̀dì yín tán olóṣooṣù. Dúró ta ló fún ẹlẹ́bà tó lẹ́gùsí òníyà wa. Yàtọ̀ sínú kẹfù yìí ta ló mọ̀ kó lóyún níta. Mo ti ń tàn yín tapọ̀ lẹ́yìn lórí bíi ti fìtílà. Ẹlẹ́tẹ̀ ẹ̀fẹ̀ yín ti lá ọyọ kàfílà. Ẹ gbà mí, Peter Bọ́lá ẹ gbà mí, AY Makun ẹ gbà mí, Basket Mike gbà mí, Ọ̀dà Ṣẹ́gi gbà mí, Babaládì yẹ. Mi ọdún náà orí kan ni. Ọmọ Yorùbá yá tí táwọn tí mo dákọ̀ ti promotion. Àrẹ̀mú mo kàn ní kí n wo ẹ ṣe ni kó má ní mo nà ẹ pa. Mo ṣe ló ti wá o, èmi ò ráyè gbogbo fáfáfá. Ọmọ àsè. Mo lérò pé eléyìí sọ sí ní lẹ́nu ó buyọ̀ sí. This is dramatically opposed to the existing culture. Ẹ wo, mo sún ìdájọ́ mi yìí di ọjọ́ Ajé. Ọjọ́ Ajé.